dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa, àwọn ọlọ́run wa, alátìlẹ́yìn wa, ibi ìpamọ́ wa, àdúpẹ́ ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé, àdúpẹ́ àánú yín tí ẹ fi hàn fún wa, àdúpẹ́ fún ojú rere láti tún rí ọjọ́ mìíràn, láti tún rí ọjọ́ bọ̀ mìíràn nínú oṣù ìkọkànlá. Àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé mímọ̀ ẹ̀mí yàtọ̀ apá kìíní. Mímọ̀ ẹ̀mí yàtọ̀ apá kìíní. Àmú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá. Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá. Kì í sì ṣe ohun ìyanu nítorí Sátánì tìkálára rẹ̀ ń pa ara rẹ̀ dà sí áńgẹ́lì ìmọ́lẹ̀. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ o, ṣùgbọ́n ẹ dán ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé o. Èyí ni ẹ̀yin yóò fi mọ ẹ̀mí Ọlọ́run. Gbogbo ẹ̀mí tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara ti Ọlọ́run ni. Gbogbo ẹ̀mí tí kò bá jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara kì í ṣe ti Ọlọ́run o. Èyí sì ni ẹ̀mí asòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀, àti nísinsìnyí ó sì ti dé sínú ayé. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ Ọlọ́run ti ṣubú sínú páńpẹ́ èṣù nítorí wọ́n ṣe aláìní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn ìránṣẹ́ tí èṣù máa ń rán sí àwọn onígbàgbọ́ máa ń farahàn bí áńgẹ́lì ìmọ́lẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá. Wọ́n sábà máa ń jọ ohun tí kò lè ṣe ni níjàmbá àti ohun tí tó ṣe é fẹ́ràn, débi pé àwọn onígbàgbọ́ yóò ti túra sílẹ̀, wọn yóò fi ìgbẹ́kẹ̀lé wọn sínú wọn. Ní ìgbà tí irúfẹ́ onígbàgbọ́ bẹ́ẹ̀ yóò bá fi mọ ìránṣẹ́ èṣù ni òun bá ṣe, nǹkan yóò ti bàjẹ́ jìnnà, wọn yóò sì ti pàdánù sọ́wọ́ èṣù lórí ọ̀rọ̀ àyànmọ́. Ẹ̀wẹ̀, tí irú onígbàgbọ́ bẹ́ẹ̀ bá ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, wọn yóò ní ẹlẹ́rìí inú tí yóò kìlọ̀ fún wọn nípa àwọn ìránṣẹ́ èṣù wọ̀nyí o. Àwọn ọmọge kìrìsìtẹ́nì kan ti fẹ́ ọkùnrin tó wà nínú ẹgbẹ́ òkùnkùn, ẹni tí ó ṣe ara rẹ̀ bí kìrìsìtẹ́nì àtúnbí nítorí wọn kò ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ náà ni o. Bákan náà, àwọn onígbàgbọ́ kan ti ṣe òwò pẹ̀lú àwọn tí kò yẹ nítorí wọ́n ṣe aláìní ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Àwọn kìrìsìtẹ́nì tó fẹ́ gba ènìyàn sí iṣẹ́ kò yẹ kí wọ́n máa wo ìwé ẹ̀rí ènìyàn tí wọ́n fẹ́ gbà nìkan o, ṣùgbọ́n kí wọ́n kíyèsára láti mọ irúfẹ́ ẹni tí wọ́n fẹ́ gbà kí ó má bàa pa ilé iṣẹ́ wọn lára. Ní 1980, mo lọ sí ìgbéyàwó ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mẹ́ta ní ìgbà náà. Nígbà tí mo dé ibẹ̀, ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi méjì yòókù ó kí mi káàbọ̀ dáadáa. Ó sì ṣe ohun gbogbo láti jẹ́ kí ara mi sílẹ̀ nípa fífi oríṣiríṣi oúnjẹ àti àwọn ohun mímu àti ẹ̀bùn lọ̀ mí. Lójijì, mo gbọ́ tí Ọlọ́run wí pé ọ̀tá rẹ ni o. Ẹ̀rù bà mí nítorí mo sì súnmọ́ gidigidi gan ni. Mo sì rò pé mo mọ̀ dáadáa ni. Ẹ̀wẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lẹ̀ jẹ́jẹ́ níbi tí ó wà láti ìgbà náà. Ní kò pẹ́ lẹ́yìn náà, mo kò lójú pẹ̀lú ohun tí Ọlọ́run sọ fún mi, ṣùgbọ́n ó wí pé èmi kì í ṣe ọ̀tá o. Lẹ́yìn oṣù díẹ̀, a tún pàdé láti jíròrò lórí àwọn ọ̀rọ̀ kan tó kan ìjọ lẹ́yìn ikú bàbá mi nínú Olúwa. Níbẹ̀, ó fi ara rẹ̀ hàn ní tòótọ́ o. Ó wí pé láti ọjọ́ tí o ti wá sínú ìjọ yìí ni mo ti kórìíra rẹ. Olùfẹ́, tí o kò bá ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, ó ṣeéṣe kí o ṣe àṣìṣe mímú ọ̀tá rẹ láti jẹ́ ọ̀rẹ́ rẹ àti ṣíṣe ọ̀rẹ́ rẹ kí o sọ di
ọ̀tá rẹ. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ kí o bá lè mọ irú àwọn ẹ̀mí tó ń ṣàkóso àwọn ẹni tí ó yí ọ ká. Mo gbàdúrà pé àṣírí gbogbo èṣù tó yí ọ ká tó ń farahàn gẹ́gẹ́ bí áńgẹ́lì ìmọ́lẹ̀ yóò tú ní orúkọ Jésù. Kókó àdúrà: bàbá jọ̀wọ́ fún mi ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ẹ̀já sọ pé bàbá mi Ọlọ́run fún mi ní ẹ̀mí mímọ́ ẹ̀mí yàtọ̀, fún mi ní ẹ̀bùn yìí, ẹ̀bùn láti mọ ẹ̀mí yàtọ̀, láti mọ òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀, láti mọ àwọn tó yí mi ká, àti pé gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́mìí òkùnkùn tó bá yí mi ká, Olúwa tú àṣírí wọn. Má ṣe jẹ́ kí àṣírí wọn kí ó bò, kí wọ́n má bàa pa mí lára. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.